A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tún gbẹ̀kúnrẹ́rẹ́ tinú ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ẹ̀ka àjọ èyí tó rí sí ohun tó ní ṣe àti ìgbé ayé àwọn ọmọ ilẹ̀ yìí tó ń bẹ ní ilẹ̀ òkèrè, èyí tí wọ́n pè ní Nigerians in Diaspora Commission NIDCOM, àwọn mà ni wọ́n ti ní lọ́wọ́ yìí àwọn ò tí ì gba ìpè kankan o látọwọ́ àwọn ọmọ Nàìjíríà èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Iran níbi tí ogun ti ń wáyé lásìkò yìí. Ìjọba àpapọ̀ láti ọwọ́ àjọ NIDCOM ni wọ́n fi ọ̀rọ̀ náà léde wípé látàrí ìkọlù ogun èyí tó ń wáyé ní orílẹ̀-èdè Iran látọwọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Israel báyìí títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ, wọ́n ní àwọn ò tí ì gbọ́ nǹkan kan láti ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń bẹ ní orílẹ̀-èdè náà àti láti ẹ̀ka orílẹ̀-èdè tó ń ṣojú ní orílẹ̀-èdè Iran. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọ̀sẹ̀ yìí ńlá àwọn ènìyàn kan kóra jọ ní agbègbè Maryland nílùú Èkó nínú ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kóra jọ ní agbègbè Maryland nílùú Èkó tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn pẹ̀lú bí wọ́n ṣe ń pe àkíyèsí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti tètè gbé ìgbésẹ̀ lórí wàhálà ohun ogun tó ń lọ láàrin orílẹ̀-èdè Iran, orílẹ̀-èdè US àti orílẹ̀-èdè Israel, wípé àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ níbẹ̀ kí wọ́n wá ọ̀nà láti dáàbò bo ẹ̀mí wọn kí wọ́n lè darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ òun àlàáfíà. Ṣùgbọ́n ẹni tó wà ní ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn láti ọwọ́ àjọ NIDCOM, èyíùn Abdulrahman Balogun, sọ wípé gbogbo ìgbìyànjú ní àjọ yìí àti ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ rẹ̀ lọ́wọ́ báyìí láti lè mọ ààyè ipò èyí tí àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ ní orílẹ̀-èdè Iran kódà tó fi mọ́ orílẹ̀-èdè Israel láti lè mọ ipò àti ààyè tí wọ́n wà, bóyá kí wọ́n tètè gbé ẹ̀rọ bàálù láti fi kó wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ òun àlàáfíà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti fi ọwọ́ sí wípé kí wọ́n gba àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò Àmọ̀tẹ́kùn 1000 kan mọ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́ lọ́wọ́ yìí kí ètò ààbò ní igun mẹ́rin ìpínlẹ̀ Ògùn kó lè fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. Gómìnà Dàpọ̀ Abíọ́dún èyí tó sọ ọ̀rọ̀ náà èyí tí ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ògùn èyíùn Àlàdé Adédìgbà tó fi ọ̀rọ̀ náà léde sọ wípé inú àwọn dùn tó ń ti ìgbésẹ̀ tí gómìnà Dàpọ̀ Abíọ́dún gbé yìí o, wípé èyí fi hàn lótìtọ́ lódodo wípé ìpínlẹ̀ Ògùn yóò borí ìṣòro ètò ààbò àti wípé gbogbo àwọn kọ̀lọ̀sí èyí tí wọ́n fẹ́ kí àlàáfíà kó dọ́gba ní ìpínlẹ̀ Ògùn ni wọn yóò rí dájú pé wọ́n lé wọn jáde, wọ́n sì fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni yòówù tó bá fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Ògùn tó bá fẹ́ dàrú. Gẹ́gẹ́ bí Adédìgbà ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ti sọ, ó ní láàrin ọdún tó kọjá ní gómìnà ìpínlẹ̀ Ògùn fi ọwọ́ sí gbígbà àwọn Àmọ̀tẹ́kùn fún òṣìṣẹ́ èyí tó lé ní 1000 àti igba báyìí láàrin ọdún tó kọjá. Ó ní lọ́dún yìí rèé ní ìpele àkọ́kọ́ abala àkọ́kọ́ ọdún yìí ni gómìnà tún fi ọwọ́ sí wípé kí wọ́n gba 1000 kan kún òṣìṣẹ́ tó ń tẹ àwọn ìrónilágbára èyí tí wọ́n ń ṣe. Olóhùn wá fi dá ìpínlẹ̀ Ògùn àti gómìnà lójú wípé àlàáfíà yóò jọba pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ní ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú bí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027
bó ṣe ti wà ní ìta báyìí tí àwọn olóṣèlú tí wọ́n ti ń gbáradì palẹ̀mọ́ o. Wàyí o, ẹni tí í ṣe alámòjútó fún àwọn ẹgbẹ́ tí ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi, èyí tí wọ́n pè ní Obedient Movement tinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ọ̀gbẹ́ni Onuchi Ochekwu Onwuma ló ti sọ wípé tí wọ́n bá ní ẹnu òun rùn, olóhùn yóò gba ẹgbẹ́ òṣèlú ADC eyín African Democratic Congress lámọ̀ràn láti mú ọmọ oyè èyí tó gbangba sùn lọ́yẹ̀, èyí tó dágájíá tí àwọn ènìyàn sì ń fẹ́ pé kó bọ́ sí ipò. Ó ní bọ́n bá wò sọ́tún wò sósì, ó ní kò sí ẹnikẹ́ni èyí tó kọjá Peter Obi. Ẹni tí í ṣe olùṣàkóso Obedient Movement ọ̀hún, Onochi, èyí tó sọ̀rọ̀ náà wípé òun yóò rọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti mú ọmọ oyè láti apá gúúsù tàbí láti gúúsù ìlà oòrùn south tàbí south east kí wọ́n jẹ́ ọmọ oyè èyí tí ó díje dupò ààrẹ lọ́dún 2027. Ó ní bí wọ́n bá wò ó dáadáa láì fi iyọ̀ tàbí láì fi ṣúgà jà, ó ní Peter Obi jẹ́ ọ̀kan nínú ẹni tí àwọn fi ọkàn sí tó sì jẹ́ pé àtẹ́wọ́gbà ní látọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń retí o wípé kí Peter Obi kó kéde láti sọ wípé òun fẹ́ du ipò ààrẹ lọ́dún 2027 kí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtìlẹ́yìn fún un. Ó ní láàrin àwọn ọmọ oyè yòókù, ó dáhùn lójú òwe pé Peter Obi ojúlówó èyí tó pawó kó má tí ì wọnú àlẹ̀mọ́dé tá a mọ̀ sí pósítà ni. Ó ní àwọn ènìyàn yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtìlẹ́yìn ìfẹ́ láti fi hàn sí wípé òun gan lẹni tí ìlú ń fẹ́. Ó ní ìlú fẹ́ mi lóyè, òun náà ni Peter Obi lórúkọ èyí tó yẹ kí wọ́n máa pè é láì dé ìnà pẹnu, láì fi àkókò ṣòfò, tó sì dáhùn lójú pé bí wọ́n bá fa Peter Obi sílẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ADC, ó ní lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò já ewé olúborí sí ipò ààrẹ àti àwọn ipò yòókù, gẹ́gẹ́ bí wípé Peter Obi ìlú fẹ́ mi lóyè ni. Eléyìí tó ti ẹnu Onuchi tó ti ẹnu rẹ̀ jáde níbi ìpàdé àwọn àgbààgbà láti inú àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú ADC èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Ó kéré tán àwọn ọkùnrin méjì ló ti jẹ́ Ọlọ́run ọba nípè níbi ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní agbègbè Ọjọ́ ní ìlú Èkó lọ́sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ènìyàn kan èyí tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú rẹ̀ tó sì ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ṣe é lálàyé fún aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa èyí tó jáde lọ sí agbègbè náà jẹ́ lábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ló wáyé láwọn agbègbè méjì ní Ọjọ́ ní ìpínlẹ̀ Èkó. Ó ní èyí tó kọ́kọ́ wáyé o, ènìyàn kan bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ tí í ṣe ọ̀kan nínú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n jọ ń kọjú ìjà síra wọn. Ó ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí náà tún wáyé o, tí wọ́n tún pa ènìyàn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday, èyí tí wọ́n pa ní ìlú Èkó ní agbègbè Ọjọ́. Wọ́n ní arákùnrin Monday yìí, èyí náà ni olórí àwọn ọmọ ẹyẹ èyí tó sì jẹ́ wípé ní agbègbè Alábà, èyíùn gbajúgbajà ọjà Alábà International Market, wọ́n ló tún jẹ́ ọ̀kan nínú àwọn olórí àwọn ọmọ ẹyẹ ní agbègbè yìí. Ṣùgbọ́n nínú ìkọlù láàrin àwọn ẹyẹ àti àyè, wọ́n ṣekú pa ọ̀gbẹ́ni Monday èyí tó fi di ènìyàn méjì tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ látara ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn èmi jù ẹ́ ìwọ ò jù mí lọ èyí tí wọ́n fi ń wọra wọn ní agbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí láti lè fi ọwọ́ òfin mú àwọn amòòkùnṣìkà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá ilẹ̀ wa Nàìjíríà tí í ṣe obìnrin, Victoria Àkànkẹ́ Ajíbọ́lá, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ọmọlókà, òun mà ló ti sọ ìrírí rẹ̀ pẹ̀lú ìrìn àjò láàrin òun àti ọkọ rẹ̀ èyí tó kù díẹ̀ kó rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ọmọlókà èyí tó sọ lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò sọ ìbànújẹ́ ọgbọ́n kan tí ìrìnàjò ọ̀hún dá sí lọ́kàn
wípé àtòun àti ọ̀rẹ́ òun obìnrin ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ni wọ́n jọ lóyún fún ọkọ kan ṣo èyí tí í ṣe ọkọ ti tòun. Ọmọlúkà tó ṣe é lálàyé wípé ọ̀rẹ́ tí òun gbójúlé gbẹ́kẹ̀lé ń ló lóyún fún ọkọ òun. Ó ní lọ́dún náà lọ́hùn-ún oyún inú òun wà ní oṣù 5 ní ìgbà tí ọ̀rẹ́ òun lóyún tóun sì ń kí wípé àsọ̀kalẹ̀ ayọ̀ láláìmọ̀ wípé ìdí òun báyìí ní só ti ń rùn. Ó ní oyún oṣù 3 ló wà nínú ọ̀rẹ́ òun tímọ́tímọ́ o ẹni tóun gbójúlé gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ alábàárò alájọsọ láìmọ̀ wípé omi ti ti ẹ̀yìn wọ ìgbín òun lẹ́nu. Ó ní nínú ìrìnàjò náà lòun padà mọ̀ wípé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ o ọkọ tó fẹ́ òun ló fún ọ̀rẹ́ òun ní oyún oṣù 3 ní ìgbà tí tinú òun tó wà ní oṣù 5. Ó ní ìrìnàjò yìí ló mú òun láti kọ ọkọ òun sílẹ̀ tóun sì jìnnà réré sí i. Ó ní rabaraba ìrìnàjò ọ̀hún ó kù díẹ̀ báyìí kó ya òun ní wèrè. Olótó àsìkò kan òun tiẹ̀ gbé nǹkan jẹ ṣùgbọ́n nínú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run òun ló dá òun padà sí ayé tóun bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ó ní nínú ìrìnàjò náà díẹ̀ ló kù báyìí kóun di ẹni táwọn ayé ó máa sọ wípé kí Ọlọ́run fún ní àlàáfíà. Àrùn ọpọlọ èyí gángangan tó ti ń ṣe òun kó tó di wípé òun bá ìtọ́jú tó péye pàdé. Láti ìgbà yìí lòun ti fi ọkọ òun sílẹ̀ àti ọ̀rẹ́ òun. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi wá lẹ́nu wò ó ní nínú ìròyìn tóun gbọ́ ọ̀rẹ́ òun padà bímọ 3 fún ọkọ òun ṣùgbọ́n lọ́wọ́ yìí òun ò mọ ipò àti àyè tí wọ́n wà bóyá wọ́n sì jọ ń fẹ́ra wọn ní ọkọ àti ìyàwó nítorí pé òun ò ní ìfẹ́ láti mọ ohunkóhun láàrin ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tóun gbójúlé àti ọkọ eléyìí tí ò mọ inú ìkòkò kan tí wọn kì í ṣí bíbọ̀. Tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o àsìkò ògbẹ ẹ̀mí wa róyìn ẹ̀mí iṣu. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.